yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí nílé lóko àti lẹ́yìn odi ọmọ yín náà ni òun ti dé èmi olúwa ṣeun ọmọ adékìtàn yín náà ni tí gbogbo yín mọ̀ sí Ẹ̀fà worldwide lórí ètò kan ṣoṣo tí gbogbo yín mọ̀ bí ẹni mo wó iṣẹ́ ọwọ́ ló dáa ní àbí òkòwò ní ṣíṣe ẹ wo lórí ìkànnì yìí ẹ máa láìkẹ ẹ máa tẹ̀ ẹ láìkẹ ẹ ṣíà rẹ̀ ẹ dẹ̀ tún máa subscribe your online television Movie Star TV orí ibẹ̀ la wà tá a ti ń ṣe ètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí nílé mo lérò pé ẹ̀ ń gbádùn àwọn ètò yìí ṣùgbọ́n lónìí àlejò ńlá ni mo gbé wá lónìí mi ì fẹ́ dárúkọ wọn fúnra ẹ jẹ́ ká dárúkọ wọn fúnra ara wọn àlejò mi ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀. ẹ bá wa dárúkọ yín fáwọn tó ń wò yín nílé. orúkọ mi ni Ọládipúpọ̀ Abdulhamad Jafar. Ọládipúpọ̀ yes Abdulhamad Jafar. tí mo bá bí yín léèrè ọmọ ìlú wo ni yín bàbá. ọmọ Ìbàdàn ni mí. ọmọ Ìbàdàn mi sì ọgbọ níbi kíní kan ti ń jàre olóhùn. ọmọ Ìbàdàn ni mí, ọmọ ẹlẹ́ta la wa. ọmọ ẹlẹ́ta. àwa lọmọ àtẹ̀fọ́n wàásù ògùn. ọmọ àtẹ̀fọ́n wàásù ògùn. ó lọ́yọ̀ọ́dún òrèlé mọ́. èmi lọmọ ajágádigi ọmọ àjàgádigi ọmọ bí gbogbo kìkì ògùn ọmọ abọ́nrí ọmọ ọdún rí. epo dà mo rò pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìlú bíbí Ìbàdàn ẹ ti máa mọ ibi tí wọ́n ń kì yẹn bó ṣe yẹ orí nìyẹn èèyàn gbọ́dọ̀ fọwọ́ sí ìwé ilé bàbá rẹ̀ àlejò mi ìfẹ́ dá yín lágara torí mo rí pé ẹnu iṣẹ́ mo ti wá pè yín nínú iṣẹ́ ọwọ́ tàbí okòwò ṣíṣe èwo lẹ lérò kó dáa jù. sugar size. sugar size. okrika get quality. To me iṣẹ́ ọwọ́ ó ju okòwò ṣíṣe lọ. ẹ làhàn mi. làhàn mi náà ni bàtà kéde tún fẹ́. bẹ́ẹ̀ni. iṣẹ́ ọwọ́ ju okòwò ṣíṣe lọ. tá a bá ṣiṣẹ́ ọwọ́ kò sí iye tí oníṣẹ́ ọwọ́ ò lè ná lójúmọ́. kò oníṣòwò tó bẹ́ẹ̀ kó ná iye tó wù lójúmọ́. àpẹẹrẹ kan nìyẹn tẹ́ bá gbà mí láyè ká tó sọ̀rọ̀ síwájú táyé bá wà. àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín. iṣẹ́ ọwọ́ ó pé ju okòwò ṣíṣe lọ ní àwọn ọ̀nà tó pọ̀. ká mú ọ̀rọ̀ kékeré kan wá ní àlàyé. ẹni tí ó ń ṣe wẹ́dà iron bender òyìnbó máa ń pè iron bender wẹ́dà àwọn jórin àwọn ajórinmọ́rin ẹ wo àwọn ajórinmọ́rin ẹ rí wípé ọ̀dọ̀ ẹnìkan ni wọ́n ti ra irin tí wọ́n jó mọ́rin. ẹni tí ó ra irin tí wọ́n jó mọ́ra wọn tí wọ́n rà wá sọ́dọ̀ ẹ̀ tí wọ́n bá fẹ́ kó pè kò ní pè. tí wọ́n bá fẹ́ kó pè ẹni tí wọ́n lọ ra irin lọ́dọ̀ rẹ̀. tí wọ́n lọ ra tó lọ ra irin lọ́dọ̀ wọn dìgbòdìgbò kó yóò pè ní tán rà lọ́dọ̀ ẹ̀ kò ní pè torí àwa la fẹ́ jó. irin gùn ní 10 feet. mo dẹ̀ ní di 6 feet. ẹ̀tọ́ mi jó 10 feet méjì mọ́ra wọn kí n tó yan 10 feet. ṣùgbọ́n tí ò bá gbé fún àwa tó yẹ pé àwa ni oníṣẹ́ ọwọ́ tó lọ rà wá tó fẹ́ kí oníṣòwò jèrè ju àwa tá a fẹ́ ṣiṣẹ́ ọwọ́ lọ tí n bá ti yọ fíìtì àkọ́kọ́ scrap màá yọ kejì scrap á lọ tàfálà lónìí. ọ̀rọ̀ yẹn yé mi tá a bá fẹ́ kó pé ẹni tó lọ rà á àtẹni tó tẹ́ rà lọ́wọ́ ẹ̀
ó tún ní bí wọ́n ṣe máa ń ṣe é. ẹ mọ̀ pé ayé òǹbó lórí burúkú dòwò pọ̀ ibi tí mo ti rajà tí ò pé mi ilé kọrí síbẹ̀ ńjọ́ kejì. ilé kọrí síbẹ̀ ńjọ́ kejì. So n tẹ́ ń sọ fún mi ní ìsinmi pé iṣẹ́ ọwọ́ kò ṣeé fi wé iṣẹ́ ọwọ́ ju okòwò ṣíṣe lọ. ẹ rí bọ́lọ̀ tó dá wa gan oníṣẹ́ ọwọ́ lòun gan. iṣẹ́ ọwọ́ ni ó lóun fi iye ọjọ́ kan mi fẹ́ dárúkọ ọjọ́ yẹn dá ayé òun tó mú iye ọjọ́ kan òun tó fi dá òun tó fi ọjọ́ kan òun tó fi sinmi kò ní òun ṣe okòwò no business olóhùn ṣe okòwò kò ní òun ṣe okòwò iṣẹ́ ọwọ́. So ká sọ pé ọlọ́run táǹsì gan oníṣẹ́ ọwọ́ ni tó tá gbogbo àsáyé gan oníṣẹ́ ọwọ́ ni. So iṣẹ́ ọwọ́ ojú okòwò ṣíṣe náà. Ó náà ni gbogbo yín ń gbọ́ yìí o àṣọ ọlọ́run tá à ń sìn yìí gan oníṣẹ́ ọwọ́ ni mi ń gbọ́ rí o. oníṣẹ́ ọwọ́ ni. Ẹ wo ẹ rí i pé ètò yìí ètò tó lágbára díẹ̀ ni ṣùgbọ́n ẹ ṣe fíwọ̀ kan fún mi ẹ láìkè ètò ẹ kọ́mẹ̀ǹtì lórí ẹ ṣíà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ sí ń ṣíà rẹ̀ yẹn ẹ máa subscribe sórí ìkànnì kan ṣoṣo yẹn ni Movistar Television. Ó ní àlejò mi ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò yín lẹ́lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọládipúpọ̀ Abdulhamid Jafar. torí tí n bá ní kí n tú àlejò mi sílẹ̀ ilẹ̀ àṣú ilẹ̀ àmọ́ mo mọ̀ pé ọ̀rọ̀ gbénu wọn ṣùgbọ́n wọ́n ń wo àkókò ibi mo ti lọ mú wọn fẹ́ padà mo ń wo aṣọ kan lọ́rùn yín àbí agbábọ́ọ̀lù níyìn. àti gbá bọ́ọ̀lù ṣùgbọ́n àfi bọ́ọ̀lù ẹ̀ torí pé a promote a nígbèga síwájú sí ni I'm a football coach akọ́mọ lẹ́ẹ̀kọ́ bọ́ọ̀lù gbígbá ìníyìn báyìí nítorí pé a gbá bọ́ọ̀lù rí àti wá nígbèga sí akọ́mọ lẹ́ẹ̀kọ́ bọ́ọ̀lù gbígbá. Yes, you are now a coach. I'm now a coach. I'm a football coach. So ẹ lè sọ fún mi ní ìsìn pé football náà iṣẹ́ ọwọ́ nìyẹn o. Football iṣẹ́ ọwọ́ ni. àwọn òkè ná búrẹ́dì. wò ná búrẹ́dì. ẹ̀yin èèyàn mi mo lérò pé ẹ ń gbádùn àlejò tí mo gbé wá sórí ètò yìí. orúkọ tèmi ò yí padà bẹ́ẹ̀ ṣe mọ̀ mí sí mi ò ní fẹ́ ká máa dára wa lágara rárá ìwọ náà lè pè wá bóyá ìwọ náà ní ọ̀rọ̀ kan àbí kejì tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ìwọ náà lè pè wá á sọ bí tó ti wá bá wa tàbí kó o sẹ́ndì ọ̀rọ̀ rẹ ránṣẹ́ á bọ̀ sọ lórí ètò yìí ó dájẹ́ ń pè é ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí bóyá ìwọ náà ní ohun kan tàbí ìkejì tó fẹ́ bá wa sọ lórí ètò yìí ẹ máa mú tákàdá yẹn bá mi kọ sílẹ̀ ó náà ní 070 61 53 40 91. ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí bóyá yóò tiẹ̀ tí mú tákàdá yín tẹ́ ẹ fẹ́ fi kọ́ 070 61 53 40 91. lórí ètò kan ṣoṣo tẹ́ ẹ mọ̀ yẹn náà ni iṣẹ́ ọwọ́ ló dáa ni àbí okòwò ní ṣíṣe ẹ wò ó dàbọ̀.